ilé gogoro alájà méje kan tí wọ́n ń kọ́ lọ́wọ́ ti tún rọ́ lulẹ̀ nílùú èkó. òkú èèyàn méjì ni wọ́n sì rí kó jáde nínú àwókù náà nígbà tí iṣẹ́ sì ń lọ lọ́wọ́ láti dóòlà ẹ̀mí àwọn tí wọ́n wà lábẹ́ ẹ̀bìtì ọ̀hún. òwúrọ̀ ọjọ́ àìkú Sunday ọjọ́ 4 oṣù kẹsàn-án yìí níṣẹ̀lẹ̀ aburú náà wáyé lópòópónà Ìdòwú Onírù nítòsí ibùdókọ̀ Sandfield èyí tó wà lágbègbè Lẹ́kí lérékùṣù Èkó. bí ọ̀gbẹ́ni Ibrahim Fárìnlóyè tó jẹ́ ọ̀gá àgbà àjọ àpapọ̀ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì níhà gúúsù ìwọ̀ oòrùn ilẹ̀ wa ṣe sọ, ó ní lóòótọ́ ni ilé alájà méje kan dà wó lágbègbè Lẹ́kí láfẹ̀mọ́jú òní ọjọ́ Sunday. èèyàn 6 ni wọ́n sọ pé ó ṣì wà lábẹ́ àwókù náà. wọ́n ní lára àwọn tó ń ṣiṣẹ́ ìkọ́lé lọ́wọ́ nílé ọ̀hún ni wọ́n. bákan náà ni dókítà Fẹ́mi Òkè-Ọ̀sán-Ìtólú, ọ̀gá àgbà àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nípìnlẹ̀ Èkó, ti fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀, ṣùgbọ́n ó lóun ò tí ì gbọ́ nípa àwọn tó kú àtàwọn tó farapa torí iṣẹ́ ìdóòlà ẹ̀mí ṣì ń lọ lọ́wọ́ níbẹ̀. ó láwọn òṣìṣẹ́ àjọ làsímà ti ń ṣiṣẹ́ àṣelàágùn níbẹ̀, bẹ́ẹ̀ làwọn ti kó ẹ̀rọ katapílà wọn lọ síbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún láti kó ẹ̀bìtì kúrò lórí àwọn tí àwókù náà ká mọ́. a gbọ́ pé wọ́n ti gbé òkú àwọn méjì tí wọ́n sì rí kó jáde lábẹ́ ẹ̀bìtì náà lọ sílé ìgbókùúsí ìjọba. àwọn aládùúgbò kan tí wọ́n sọ̀rọ̀ níbi ìṣẹ̀lẹ̀ náà sọ pé ọ̀sán kan òru kan ni wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe àmọ̀kùn tí wọ́n ń kọ́ àjà míì kún ilé náà. wọ́n ní tọ̀sán-tòru sì ni wọ́n fi ń ṣiṣẹ́ níbẹ̀. Fárìnlóyè àti Òkè-Ọ̀sán-Ìtólú ní ìjọba máa ṣèwádìí tó lọ́rìn lórí ìṣẹ̀lẹ̀ yìí láti mọ ohun tó ṣokùnfà rẹ̀. Faith Adébọ́lá ló ń ròyìn fún tẹlifíṣàn Aláròye online.